àyà yìí tó fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ kóbìnrin kóra ró kó má jẹ́ kí ọkùnrin kankan kó rí òhò ẹ̀. Ó máa ń ní oore púpọ̀, ó sì máa ń lálùbáríkà nù. Ó wá wọ́n nínú àwọn obìnrin tán jáwọn obìnrin sísí lénìí. Kódà ìyàwó ilé mi ṣe é wò jùlọ. Tẹ bá rí ìyàwó ilé mi gan tó ti bímọ 4 tóun àti sisi tí ò tí ì bí kankan tán bá jọ dúró tí ò sí nílé ọkọ, ẹ ṣì sisi mú. Ṣùgbọ́n bó ṣe ń wò mí bó ṣe wà yìí, ṣé baálé ṣì wà lára ẹ̀ ò sì tí ì lọ́lé ọkọ. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim wa bihi nasta'in. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Adá ọpẹ́ fún Ọlọ́run, àtọrọ àlékún ìkẹ́ ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá tí a dá ọpẹ́ fún, òun náà lọ́ba aláàánú jùlọ, ọba alágbára jùlọ, ọba tí kápá gbogbo ohun tó dá tí ń bẹ lọ́wọ́ rẹ̀. Akẹ́yìn ọmọ ìyá wa ńlé pé a kú iṣẹ́ ọrẹ, a kú faradà, a kú sùúrù. Ìfaradà àti sùúrù táwa ń ṣe fọ́lọ́run nínú àwẹ̀ yìí, Ọlọ́run abẹ́ má jẹ́ àṣẹ lásán o. Ní òní pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run, a jọ fẹ́ wo àwọn àyà mẹ́ta kan nínú Al-Qur'an. A fẹ́ wo àwọn ẹ̀kọ́ kankan níbẹ̀ tí a fẹ́ fi ṣèdánilẹ́kọ̀ọ́ fúnra wa. Súrà tí a fẹ́ jọ wò yìí à ń pè ní Suratu Tahrim. Suratu Tahrim, àyà mẹ́ta tó gbẹ̀yìn Suratu Tahrim, àyà 10, àyà 11 àti àyà 12. Àwọn àpèjúwe tọ́lọ́run bá ṣe síbẹ̀ yẹn ó lágbára púpọ̀, pàápàá jùlọ ohun tó bá ní ṣe pẹ̀lú àwọn obìnrin. A fẹ́ mú eléyìí wá láti tètè fi pé àwa obìnrin tá a bá ń bẹ nílé ọkọ, àbáwá tá à ń palẹ̀ máa ti lọ́lé ọkọ, àbáwá táwa náà lé lẹ́mìí pàwá náà fẹ́ padà lọ́lé ọkọ, láti ní ìpalẹ̀mọ́ tó dáa pẹ̀lú ẹ̀mí wa, láti mọ ohun tá à ń ṣe àti láti mọ ohun tá a fẹ́ lọ ṣe. Béèyàn bá jẹ́ ni ire lọ́kùnrin, kò túmọ̀ sí wípé ẹni tí ó fẹ́ lóbìnrin náà jẹ́ ni ire o. Béèyàn bá sì jẹ́ ni ire lóbìnrin, kò túmọ̀ sí pé ẹni tóun náà ó pàdé tí ó fẹ́ yóò jẹ́ ni ire lọ́kùnrin. Ọlọ́run ọba a máa yí bó ṣe wù ú, a máa ṣe bó ṣe wù ú nú ọlá rẹ̀. Ìyẹn lè jẹ́ ni ire kó sì pàdé ẹni ire. Bó ṣe já sí wípé irú eléyìí làwọn èèyàn a máa ń béèrè fún lọ́dọ̀ Ọlọ́run. Àmọ́ ní ẹ̀kọ̀ọ̀kan Ọlọ́run ọba máa ń ṣe bẹ́ẹ̀ láti fi ṣàdánwò fún àwọn èèyàn kọ̀ọ̀kan tọ́lọ́run bá fẹ́ fi ṣàdánwò fún. Pàápàá jùlọ Ọlọ́run máa ń fi ìyàwó ṣàdánwò fún àwọn tó bá jẹ́ ni Ọlọ́run. Bọ́lọ́run bá ti wá fi ìyàwó ṣàdánwò fún ọ tó jáfa tó ń wò mí, tó já sí wípé gbogbo ìgbìyànjú ẹ̀ tó ń ṣe, ìyàwó ẹ̀ bó bá ṣe ń rí ìbànújẹ́ ló ń jẹ́ fún ẹ̀, torí wípé kò fẹ́ jẹ́ kí gbìyànjú yẹn yọ. Ẹ wá jẹ́ ká jọ kẹ́kọ̀ọ́ yìí nínú súrà tí a fẹ́ wò yìí. Tí wọn náà bá jẹ́ obìnrin rere tó ń bẹ lábẹ́ ọkùnrin tí ò dáa, tí ò fi ẹ́ lọ́kàn balẹ̀, wàhálà lé ní ìdààmú lọ́la. Ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ̀kọ́ tí a jọ fẹ́ kọ́ nínú àyà tí a fẹ́ kà yìí. Nínú àyà yìí kan ṣoyìn náà, ọ̀rọ̀ Mrs. yóò jáde ń bẹ̀ nínú ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ni. Ṣé obìnrin tó bá ti marry, obìnrin tó bá ti wà nílé ọkọ, ṣó lè lo surname ọkọ ẹ̀ as gẹ́gẹ́ bí orúkọ, kó change ẹ̀ sí official name ẹ̀, kó má lórúkọ bàbá ẹ̀ mọ́? Àyà yìí ojú ẹ̀ fún wa. Ǹjẹ́ obìnrin tó bá ń bẹ nílé ọkọ, ṣé kò lè lo orúkọ ọkọ ẹ̀ tó jẹ́ orúkọ bàbá ẹ̀ náà tó ṣe ń lò bọ̀ náà ni ó tún máa lò lọ? Ẹ jẹ́ á jọ wo ohun táyà yìí tó fẹ́ ṣàlàyé fún wa lórí eléyìí. Àyà yìí tó fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́, kíyàn máa kóra ró, kóbìnrin kóra ró, kó má jẹ́ kí ọkùnrin kankan kó rí òhò ẹ̀. Ó máa ń ní oore púpọ̀, ó sì máa ń ní àǹfààní, ó sì máa ń lálùbáríkà nù. Eléyìí túmọ̀ sí wípé ó wá wọ́n nínú àwọn obìnrin tán jáwọn obìnrin sísí lénìí. Kódà ìyàwó ilé mi ṣe é wò jùlọ, kò sí nílé ọkọ o, ṣùgbọ́n ìgbàkúgbà tí wọ́n ti gba sọ́tún, wọ́n ti gba sósì. Tẹ bá rí ìyàwó ilé mi gan tó ti bímọ 4 tóun àti sisi tí ò tí ì bí kankan tán bá jọ dúró, tí ò sí nílé ọkọ tán jọ dúró, ẹ ṣì sisi mú, ẹ ṣì abilékọ mú, níbi tí obìnrin sisi mi tó ti lo rẹ̀ ń lòkulòdé. Àṣé kíyàn ṣe rẹ̀, kíyàn tọ́jú ara ẹ̀, kíyàn prevent ara ẹ̀, kíyàn dẹ̀ protect personality àti integrity ara ẹ̀ lóbìnrin, àṣé ó máa ń da, ó sì máa ń lérè inú. Bẹ́ẹ̀ bákan náà, kóbìnrin tó wá jẹ́ virgin,
kóbìnrin jẹ́ virgin kò túmọ̀ sí wípé ó jẹ́ nire o, kóbìnrin sì má jẹ́ virgin kò sọ di obìnrin burúkú. nígbà tó Ọlọ́run fẹ́ ròyìn ànábì nínú alukur'an, Ọlọ́run bá òfin kankan ròyìn ànábì ju ìwà lọ. tó bá jẹ́ virgin girl tó o bá ti ní ìwà òun ṣẹ́ nire, torí lẹ́yìn pé òun sin lọ́hùn ó tún gbọ́dọ̀ níwà, méjèèjì ń tẹ̀léra wọn ni. àwọn àyà yìí fẹ́ júwe ẹ̀, ó fẹ́ júwe ẹ̀ fún wa. tó bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jọ lọ. àwa tá a bá ní Quran níbi tá a bá wà, ẹ jẹ́ káwa náà gbé Quran, káwa náà ṣe suratu Tahrim, Quran 66 àyà kẹwàá, àyà kọkànlá àti àyà kejìlá, kájọ jẹ àǹfààní yìí. A'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Ọlọ́run bá àlékè ọlá ó sọ fún wa wípé daraballahu mathalan lilladhina kafaru mura'ata Nuhin wa mura'ata Lut kanata tahta abidayni min ibadina salihayn fakhanatahuma falam yughniya anhuma min Allahi shay'a wa qila idkhula an-nara ma'a ad-dakhilin. ayé alákọ̀ọ́kọ́ ni ẹ jẹ́ ká kọ́kọ́ yanjú èèyàn. Ọlọ́run bá fi ó cite sample fún wa, àwọn àpèjúwe, àwọn àpẹẹrẹ, ó fi àwọn obìnrin kan ṣe àpẹẹrẹ fún wa. àwọn obìnrin wo Ọlọ́run ní pé daraballahu mathalan, Ọlọ́run bá ṣe, ó fi àwọn àpèjúwe kan lẹ̀ fún wa. àwọn àpèjúwe wo lilladhina kafaru, àwọn àpèjúwe lára àwọn aláìmoore èèyàn, àwọn aláìmoore èèyàn. imura'ata Nuhin wa mura'ata Lut, àwọn wo aláìmoore èèyàn tọ́lọ́run rìfáàsì. Ọlọ́run ní àwọn ni ìyàwó anabi Nuhu àti ìyàwó anabi Lut, Mrs. Nuh and Mrs. Lut. ṣe rí wípé níbẹ̀ yẹn Ọlọ́run regard àwọn méjèèjì as Mrs. Nuh and Mrs. Lut. orúkọ ọkọ wọn Ọlọ́run bá fi pè wọ́n, ìyàwó Nuhu àti ìyàwó Lutu. àwọn méjèèjì ní bàbá, kì í ṣe pé wọn ní bàbá, àmọ́ Ọlọ́run bá wò forúkọ bàbá àwọn fi pè wọ́n torí pé abẹ́ ọkùnrin ni wọ́n wà, ìyàwó ilé ni wọ́n. Ọlọ́run wá lò ń pé Mrs. Nuh and Mrs. Lut. láfìmọ̀ wípé ká mọ̀ wá jà sí wípé bóbìnrin bá ti wà nílé ọkọ kò lè lo sọ́ọ̀nì ìmú ọkọ ẹ̀. ṣé tí obìnrin tó wà nílé ọkọ bá lo sọ́ọ̀nì ìmú ọkọ ẹ̀, ṣé yóò wọ̀ náà ni? ṣé yóò ba Islam ẹ̀ jẹ́ ni? kò ba Islam ẹ̀ jẹ́, kò sọ dẹni náà. so aya ló ti gbé wá fún wa yìí, obìnrin tó bá ń bẹ lọ́dọ̀dẹ̀ ọkùnrin ó lè lo orúkọ ọkọ ẹ̀, ó lè lo sọ́ọ̀nì ìmú ọkọ ẹ̀, gẹ́gẹ́ bọ́lọ́run bá ṣe lò fún Mrs. bóyá lò fún ìyàwó ànábì Nuhu àti ìyàwó ànábì Lutu. kò bẹ̀sìn èèyàn jẹ́ rárá, torí wípé lọ́dọ̀ àwọn olóyìnbó náà tí wọ́n bá fẹ́ mọ̀ pé you are a married woman, wàá lo Mrs. Mrs yẹn ohun tó máa tán expect kó tẹ̀lé òun ní orúkọ ọkọ ẹ̀. lọ́dọ̀ àwọn olóyìnbó òun lórúkọ ọkọ ẹ̀, but ẹni tí ò tí ì marry, táwọn olóyìnbó bá fẹ́ mọ̀ pé ẹni yóò ti marry, kò ní lo Mrs, yóò lo Miss. ẹni tó bá dẹ̀ ti lo Miss, wọ́n expect pé orúkọ ẹ̀ ni yóò fi síwájú ẹ̀. so kọ́lọ́run jọ̀ọ́ kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ Ọlọ́run níwọ̀nba bó ṣe yé mi mọ́ ni mo ṣe ń ṣàlàyé fún wa yìí. Ọlọ́run wá ní àwọn arábìnrin méjèèjì yìí, ìyàwó ànábì Nuhu, ìyàwó ànábì Lutu. Ọlọ́run ní kánà tá àwọn méjèèjì tahta abidayni, wọ́n ń bẹ lábẹ́ àwọn ẹrúsìn èmi Ọlọ́run ọba méjì kan. min ibadina solihain, àwọn méjèèjì ń bẹ lábẹ́ ẹrúsìn èmi Ọlọ́run ọba méjì, àwọn ẹrúsìn èmi Ọlọ́run ọba méjì làwọn méjèèjì ń bẹ lábẹ́ wọn. that is ànábì Lut ẹrúsìn Ọlọ́run dáadáa ni, ẹni ire ni. ànábì Lut ẹrúsìn Ọlọ́run dáadáa, ẹni ire ni. Ọlọ́run bá wá fún àwọn méjèèjì níyàwó burúkú, ìyàwó tí ò da, àwọn ìyàwó aláìmoore. bí Ọlọ́run bá ti wá tìwọ náà síbẹ̀ tó já sí pé àáfàá ni ẹ́, abẹ́ni Ọlọ́run ni ẹ́, àbò oníbẹ̀rù Ọlọ́run, àbò onípayọ̀ Ọlọ́run, ó ní àkólé kan Ọlọ́run, ṣùgbọ́n ìyàwó tọ́lọ́run fún ẹ lọ́lọ́run fi ṣàdánwò fún ẹ. lọ́mọ̀ dájú wípé orí tiẹ̀ kọ́ ló ti bẹ̀rẹ̀ o, kò dẹ̀ lè parí sórí tiẹ̀, àmọ́ ọ̀nà àbáyọ wà tó bá rí bẹ́ẹ̀. kánà tààtà abidayni min ibadina solihaini fakhanatahuma, àwọn méjèèjì jàǹbá ọkọ wọn, wọ́n dalẹ̀ ọkọ wọn. àjọ ìwọ ìyàwó ilé má dalẹ̀ ọkọ ẹ̀, má jàǹbá ọkọ ẹ̀. àwọn ọkùnrin tó dáa tó perfect tó ń wá yẹn, o ò lè rí ọkùnrin tó perfect. àwa tá a kù náà la kù yìí, àwa náà lẹ́ẹ̀ máa fẹ́. àjọ a máa manage ara wa ibi tá a bá jọ kù sí ni, àjọ máa manage ara tá a fi lọ bọ́ lọ́hùn. torí tó bá ní ọkùnrin kan ṣe nǹkan fún ẹ, o fẹ́ torí ẹ̀ kó ń lé ẹ̀,
wàá ṣàfẹ́ mi èyí tó fẹ́ fẹ́ yẹn kí ló mọ̀ tó fẹ́ lọ bá lọ́dọ̀ tiẹ̀. ọlọ́run ní àwọn méjèèjì jàǹbá ọkọ wọn, wọ́n dalẹ̀ ọkọ wọn. má dalẹ̀ ọkọ ẹ o, ìdá ọkọ ẹ wà responsible ọkọ wà responsible, má da o. àṣẹ tọ́lọ́run bá sì gbélé ọkọ ẹ lọ́wọ́, máa maintain àṣẹ yẹn pẹ̀lú ẹ bẹ́ẹ̀. jẹ́ ká àṣẹ yẹn kú lọ́wọ́ ọkọ ẹ irrespective of irú ọkùnrin tọ́lọ́run bá ní kó wà lábẹ́. má gbàṣẹ kú lọ́wọ́ ẹ, má da ọkọ rẹ. ọlọ́run wá sọ pé ṣe àwọn méjèèjì yìí wọ́n da ọkọ wọn, wọ́n jàǹbá ọkọ wọn. ọlọ́run wá sọ̀rọ̀ kan tó lágbára, ó ní falam yugniya anhuma minallahi shay'a. ṣe wá rà àwọn méjèèjì wọn ò ní oore kan tó fẹ́ gbà lọ́wọ́ òun ọlọ́run ọba. alákọ̀ọ́kọ́ nìyẹn. ẹlẹ́kejì ni wípé àwọn méjèèjì àwọn ọkọ wọn bá ṣe jẹ́ ni ọlọ́run ọba tó, bá ṣe jáná bí ọlọ́run tó, ọlọ́run ní wọn ò lè gbà wọ́n lẹ̀ lọ́wọ́ òun ọlọ́run ọba níbi ìyàwó ọlọ́run. falam yugniya anhuma minallahi shay'a. ọlọ́run ní àwọn méjèèjì tán dalẹ̀ ọkọ wọn yìí, báwọn ọkọ wọn ṣe jẹ́ ni ire tó yẹn, personality ọkọ wọn, status ọkọ wọn kò lè gbà wọ́n lẹ̀ lọ́dọ̀ wọn ọlọ́run. Allahu akbar. ó túmọ̀ sí wípé bí ọkọ bá jẹ́ ni ire, kó jẹ́ ni ire jù bẹ́ẹ̀ lọ, kó jẹ́ àfáà jù bẹ́ẹ̀ lọ, kó jẹ́ olùpòfin ọlọ́run bá mọ́ jù bẹ́ẹ̀ lọ. tọ́lọ́run bá ti fìyàwó ṣàdánwò fún ẹ, bẹ́ẹ̀ bá jọ déwájú ọlọ́run, ó ò lè fi personality ẹ fi gbàyàwó ẹ lẹ́nu níwájú ọlọ́run láíláí. ìyẹn ò lè ṣe náà lọ́lọ́run ọba tó ń clarify fún wa yìí. ìwọ náà tó ti jẹ́yàwó lé, má sọ̀rọ̀ ẹ di ṣètọ́n má ọkọ ẹ lọ́wọ́. má sọ̀rọ̀ ẹ di ṣètọ́n má ọkọ ẹ lọ́wọ́. ọlọ́run ní ipò táwọn ọkọ wọn wà, wọn lè gbà wọ́n lẹ̀ níwájú èmi ọlọ́run. àfàìkú wọn waqila dukhula nara ma'a dakhilin. ọlọ́run ní tán bá ti kú, táwọn méjì tán bá ti jáde láyé báyìí, òun á júwe ọ̀nà tí wọ́n ó gbà fi wọnú iná fún wọn ni. gbogbo ìyàwó tó bá wá tó ń gbẹ́mí ọkọ ẹ̀ gbóná, jọ́ nítorí tọ́lọ́run gbọ́hun tá à ń sọ yìí ọ̀rọ̀ ọlọ́run ni o. gbogbo ohun tọkọ ẹ bá lè ṣe fún ẹ fi ilẹ̀ fọlọ́run. èèyàn ò kí ń gbèjà rẹ̀, èèyàn máa ń fi ìjà lẹ̀ fọlọ́run gbé ni. tó o bá wá ti wá wò pé ohun tọkọ ẹ ń ṣe fún ẹ fẹ́ máa gbèjà rẹ̀, ọlọ́run náà máa wò ẹ ràn, á máa wò ẹ gbé ṣé o lè gbèjà rẹ̀ àbó lè gbèjà rẹ̀. ìwọ ò ṣe fọkọ ẹ lẹ̀ fọlọ́run, kí wọ́n mójútó ohun tó yẹ kí wọ́n mọ mójútó inú ilé. torí tíyà ọlọ́run bá dé, kó lè jọ́kọ ẹ nìkan nìyà yẹn máa dájẹ́, kó má jẹ́ ìyìn méjèèjì. tọkọ ẹ bá wá jẹ́ ní ibi tí wọ́n náà bá ń ṣe tó wá sọ́n gbódà, ṣèbí o ti ń hùwà bí fún mi náà ó máa wá ṣe tèmi fún ẹ. ìwéré ti pé méjì nù. bí ìyàwó bá sì dé, ẹ̀yin méjì náà ni yóò jọ jẹ. bọ́kọ ẹ bá jẹ́ ní ire, gbìyànjú kí wọ́n náà jẹ́ ní ire. kódà tí wò bá kí ń ṣe ní ire láti pìlẹ̀, tọ́lọ́run bá ti gbé ẹ pàdé àáfàá tó jẹ́ àáfàá tó bẹ̀rù ọlọ́run, má bàṣẹ́ ìjẹ́. bẹ̀rù ọlọ́run látara tiẹ̀ náà, kẹjọ sí lọ́run, kẹ lè jọ ráàánú ọlọ́run láyé àtàlùkìyàmà. pàápàá jùlọ àwọn tó tara ń jáde, káwọn náà lè ráàánú ọlọ́run láyé àtàlùkìyàmà. má gbàgbé o, gbogbo ohun tó bá fojú ọkọ ẹ rí pátá, àwọn ọmọ tó bí fún, dèédé irú èèyàn bíi tiẹ̀ náà ọlọ́run gbé pàdé wọn lójú ẹ̀mí ẹ. wọ́n á dẹ̀ máa fi irú ẹ̀ náà fi, wọ́n á máa fojú àwọn ọmọ tiẹ̀ náà fi irú ẹ̀, ó ní rí nǹkan kan ṣe sí. tó bá dàlùkìyàmà wá ṣe wá lọ pàdé ẹ̀san míì lálùkìyàmà. ẹja kó ń bẹ̀. àyà alákọ̀ọ́kọ́ nìyẹn. àyà ẹlẹ́ẹ̀kejì, ọlọ́run bá tẹ̀síwájú, ọlọ́run tún wá mú àpèjúwe obìnrin rere wá. ó fún wa lápèjúwe àwọn obìnrin ibú méjì tán ń bẹ lábẹ́ ọkọ méjì, táwọn ọkọ wọn sì jẹ́ ní ire. ọlọ́run wá mú àpèjúwe obìnrin rere wá tó ń bẹ lábẹ́ ọkùnrin ibú. Allahu akbar. Allahu akbar. ọlọ́run ní wa daraba Allahu mathala lilladhina amanu. òun tún fi àpẹẹrẹ míì lélẹ̀ o. àpẹẹrẹ tóun fi lélẹ̀ yìí, òun làpẹẹrẹ àwọn ẹni ire. tálẹ̀ ní ire tọ́lọ́run bá ń rìn fáṣí mi báyìí, imra'ata Fir'aun, òun náà ni Asiya tó jẹ́ ìyàwó Fir'aun. gbogbo ala ti gbọ́tàn Fir'aun náà, kò sẹ́ni tó fẹ́ sọmọ́ Fir'aun náà máa ń sìn. gbogbo ala ń sá forúkọ yẹn. gbọ́dọ̀ ìjà sí gbé táìtù ni tí wọ́n ń lò nílùú Cairo fáwọn ọba tí wọ́n ń jẹ lọ́hùn. ẹni pé wọ́n sì ń lò fún àwọn tíìmù àwọn football tíìmù wọn náà. wọ́n sì ń lò fún football tíìmù orúkọ yẹn, Pharaoh àbí kí ló ń pè wọ́n. so ọba yìí, ọba tó lágbára ni nígbà tó ń bẹ láyé. ó dẹ̀ pèrè ẹ̀ lọ́lọ́hùn. nínú àwọn alágbára tó kó mọ́ra láwọn tí wọ́n máa ń wo nǹkan fún, àwọn tí wọ́n máa ń ṣàlàyé àwọn nǹkan kan fún, àwọn náà wá sọ fún pé wọ́n á bímọ kan nílùú, pé ọmọ tó fẹ́ bí yẹn ọmọkùnrin ni, òun ni yóò sojú ọlá ẹ̀ bolẹ̀, á dojú ọlá ẹ̀ bolẹ̀, ìwọ Fìràwọ́nà. Fìràwọ́nà wá declare pé ó dáa, tó bá rí bẹ́ẹ̀ tán bá ti ń bímọ ọkùnrin, ẹ máa pa wọ́n.
tán bá bímọ obìnrin nìkan kẹ́ ẹ mọ́ fi wọ́n lẹ̀ tán bá ti ń bí ọkùnrin gbogbo aráàlú tán bá ti ń bọ́kùnrin báyìí ṣọ́kùnrin ló bí ẹ̀pa ṣọ́kùnrin ló bí ẹ̀pa ọmọ yẹn ìlú yẹn náà bí anabi Musa sí aleyhi salatu wa salam bàtí wọ́n bí anabi Musa aleyhi salatu wa salam ìròyìn yẹn òfin yẹn ti wà ń lù ìròyìn wa lọ bá ọba Fìràwọ́nà so ìtàn yẹn pọ̀ gbogbo ara ti gbọ́ tàn yẹn kó tó di pé ìyá anabi Musa wá gbé anabi Musa sínú kankan bíi safe ó lọ gbé sí orí omi tó gbẹ̀yìn ilé wọn kọjá pẹ̀lú àṣẹ Ọlọ́run ni o pẹ̀lú àṣẹ Ọlọ́run mi ìtàn yẹn kọ́ la fẹ́ sọ so ní kúkúrú ni wípé ìyàwó Fìràwọ́nà òun ló rí ó gba Musa tọ́ títí Musa fi dàgbà ìtàn yẹn pọ̀ ìtàn yẹn kọ́ la fẹ́ sọ àmọ́ ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ra wa gangan la fẹ́ wò ṣé ẹ sì mọ̀ wípé bọ́lọ́run bá ó bá mú yàn kò ní lé ẹ kó tó mú ẹ bọ́lọ́run bá sì rán yàn ṣẹ́ á lọ tẹ́lẹ̀ díẹ̀ ni Ọlọ́run bá ò kí ń ṣọba tí ń rán ni bá ni débẹ̀ o ẹ̀jẹ̀ á padà o ọba Allah subhanahu wa ta'ala kì í ṣọba rán ni bá ni débẹ̀ ọba tó jásí pé tó bá gbéṣẹ́ léèyàn lọ́wọ́ ó máa lọ tẹ́lẹ̀ dèèyàn ni gbogbo ohun tó bá lè jáburú bẹ̀ á lọ tẹ́lẹ̀ dèèyàn bẹ̀ tó bá dẹ̀ ṣetán láti mú yàn ihun tó fẹ́ fi mú yàn náà á tì sí yàn yìí ò sì ní mọ̀ pé ohun tó lọ́n fẹ́ fi mú yàn ló wà pẹ̀lú yàn fúnra Fìràwọ́nà ló tọ́ ànábì Musa àti ìyàwó rẹ̀ tí Musa fi dàgbà nígbà tó Ọlọ́run bá wá pe ànábì Musa gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run yá lọ jíṣẹ́ ẹni tí mo rán ẹ sí lọ jíṣẹ́ mi Ọlọ́run bá fún ṣùgbọ́n o tó bá ń lọ sọ́dọ̀ Fìràwọ́nà tó bá fẹ́ lọ jíṣẹ́ fún Fìràwọ́nà ìwọ àtọmọ yẹ Harun tẹ́ bá jọ ń lọ despite pé o tọrọ ọ̀dọ̀ Ọlọ́run kọ́lọ́run fún òun ní ọ̀ǹda mo sọ pé ìtàn yẹn gùn lọ sọ fún Fìràwọ́nà lọ jíṣẹ́ àwọn Ọlọ́run bá fún ṣùgbọ́n tó bá dé bẹ́ẹ̀ lóòótọ́ kèfèrí ni ó pe rẹ̀ lọ́lọ́run àmọ́ mọ bí wàá ṣe gbé àgbékalẹ̀ ọ̀rọ̀ ẹ o fàkúlà làhú kọ́wúlà láyìn ìwọ àtọmọ yẹ ẹ̀tẹ́jọ́ ń lọ tẹ́ bá débẹ̀ ọ̀rọ̀ tútù ní kẹ́ ẹ bá sọ o torí tẹ́ ẹ bá sọ̀rọ̀ tó le á pa yín bí Fìràwọ́nà bá dẹ̀ pa Ànábì Musa Ọlọ́run máa wòran ni ẹ̀kọ́ kan náà tún ní ẹ̀tọ́ Ọlọ́run tún kọ́ wa tó kọ́ àwa àlèhùn Ànábì sallallahu alaihi wasallam kì í ṣe gbogbo èèyàn nìyẹn máa attack personality ẹ̀ ẹni tọ́lọ́run bá ti gbéga tó bá ti jù wá lọ á fààyè bẹ́ẹ̀ lẹ̀ fún á fààyè wípé ẹni yìí ti jù mí lọ́nu ayé ẹ lè mọ̀ wípé ibi tó wà kì í ṣagbára ẹ̀ Ọlọ́run ló gbé síbẹ̀ tó bá ti wá ń kọlù ń kọlù Ọlọ́run irú èèyàn tó wù kó jẹ́ bọ́lọ́run ò bá ti mú ẹ ó ń súnjọ́ tí ó mú ẹ síwájú ni torí tí ó bá mú ẹ ní máa gbà ẹ́ lẹ̀ lọ́wọ́ ẹ̀ òsì. now gẹ́gẹ́ bí ń pé ànábì Musa ṣe jánábì Ọlọ́run tó kì í lọ pé lóòótọ́ ẹni tó fẹ́ lọ bá pò kí èèyàn ní ọba sì ni èmi náà mo fún lágbára àmọ́ tó bá fẹ́ bá sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní kúkúrú ànábì Musa aleyhi salatu wa salam ojúwe Ọlọ́run fún wàhálà dé náà bá fẹ́ pa ànábì Musa náà rí ànábì Musa pa Àsíyà tó jẹ́ ìyàwó ẹ̀ Ọlọ́run ló ń sábàbí lọ láti máa protect ànábì Musa tọkọ ẹ bá ti ń gbìmọ̀ pọ̀ pẹ̀lú àwọn èèyàn báwo la yẹ fẹ́ pọ̀ mọ́ yìí ìyàwó ò lọ sọ fún Musa gbé tọ̀ wọ́n ti gbìmọ̀ báyìí o túnṣe báyìí o ìjọ tí Fìràwọ́nà wá dictate bí ó dà ń gbé ìyàwó tóun ní gangan nìṣòro tóun ní bóun ṣe ń gbìyànjú àti pa ọmọkùnrin yìí òun ló ṣáà ń dí gbogbo ọ̀nà yẹn mọ́ òun lọ́wọ́ ló bá ní kán gbéyàwó tóun kan lọ pa Allahu Akbar ibẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ wípé alẹ́ ní tọ́lọ́run bá ti ní kí ọkàn ẹ̀ dí níbi àti ṣẹ lọ́hùn kò ní wẹ̀yìn ihun tẹ́ bá ń bá sọ lásìkò yẹn kò ní gbọ́ Ànábì fi kì wá lọ níbi ìbínú pé tó bá fẹ́ jọmọlúwàbí tó bá sì fẹ́ jẹ́ nire má má bínú torí àsìkò tó bá ń bínú tó bá sọ̀rọ̀ wá sọ̀rọ̀ míì tí ò dáa tọkàn bá ti wá balẹ̀ tán bá sọ pé ẹ̀dẹ̀ sọ́bà ẹ̀ sọ́bà wà á ẹnu gbé mi ni má jẹ́ kẹ́ ẹnu gbé ò kí n ṣọmọlúwàbí bí èèyàn bá ń bínú lọ́wọ́ èèyàn ò ní sọ̀rọ̀ ṣùgbọ́n má gbàgbé o Yorùbá náà ló sọ wípé ọmọ àlè ní máa rínú tí ì bí Yorùbá tó sọ bẹ́ẹ̀ náà ló sọ wípé ọmọ àlè là ń bẹ̀ tí ì gbẹ̀bẹ̀ ó túmọ̀ sí pé tínú bá ń bí ẹ̀ tán bá rẹ́ ni bẹ́ẹ̀ wọ́n pọ́n ẹ lé ni jẹ́ kí ìbínú yẹn wálẹ̀ lára ẹ̀ bó o bá tẹ̀ ní gbọ́ tán bá ti fọlọ́run bá bẹ̀ jẹ́ ká rẹ̀ balẹ̀ àwọn ẹ̀kọ́ tá à ń kọ́ lélẹ́yìí èèyàn ò lè gbọ́njọ́ Ọlọ́run bá tó dá wa lọ ó sì lè gbèjà rẹ̀ àfi kọ́ Ọlọ́run bá gbèjà yẹn ni ó dáa ìwọ náà àfi látùbọ̀ tán rè wọ́n bá ní kán lọ pàyàwó ẹ̀ inú ti bí nígbà tán mú yàwó ẹ̀ wọ́n fẹ́ pa Allahu Akbar Ọlọ́run ní wípé ìyàwó Fìràwọ́nà yìí nígbà tí wọ́n kàn Fìràwọ́nà ní ẹ má pa torí tẹ bá pa lẹ́ẹ̀kan kò ní feel pains Allahu Akbar òun fẹ́ máa pa díẹ̀díẹ̀ ni
ẹ má pa lẹ́ẹ̀kan náà, òun fẹ́ máa pa díẹ̀díẹ̀ ni. nígbà tí wọ́n wá mú tán kàn án ó ní ó yá ẹ gé tiẹ̀ ẹ fọ́ ojú ẹ̀, wọ́n ń pa díẹ̀díẹ̀, wọ́n ń gé díẹ̀díẹ̀ lékiri èkìrí tẹ́mi sì wà lára ẹ̀. ọlọ́run wá ń bí ń gbé kí ló fẹ́ ìwọ Àsíyà. ṣẹ́rẹ́ ni tá à ń sọ yìí kò kírun fọlọ́run bá rí o, ìyàwó Fìràwọ́nà yìí, ṣùgbọ́n ẹ̀mí ẹ̀ dá sí ẹni tọ́lọ́run bá rán níṣẹ́, àníyàn ẹ̀ dá sẹ́ni tọ́lọ́run bá rán níṣẹ́. ó ń try láti protect ẹni ọlọ́run lọ́dọ̀ ọkọ ẹ̀ tó jẹ́ ní ibi. tó bá rí pé ọkọ ẹ̀ fẹ́ ṣe nǹkan tí ò dáa, ìwọ ìyàwó role tó gbọ́dọ̀ play nìyẹn. má wo ọkọ ẹ̀ náà kó ṣe ohun tí ò dáa torí ẹjọ́ jìyà ẹ̀ ni. ọlọ́run ní kẹ́ ẹ wà papọ̀ lára iṣẹ́ tẹ́jọ́ fẹ́ ṣe lára ara yín ni wípé tó bá ti ní pé ọkọ ẹ̀ ti ń gbégbèsè kan tó kù díẹ̀ káàtó, tí ìyá ẹ̀ bá fẹ́ dé yóò kàn wọ́n mọ́, tètè mọ́ pé sákèésì. tí ò bá ti gbọ́ inú àwọn tí wọ́n ṣe àṣàhìdẹ́yìn fún yín jọ̀yàwó ké sí wọn gbé tọ̀ bàbá alágbájá ń ṣe báyìí mo ti kì í lọ kò gbọ́ o. so wọ́n á lè bá sọ̀rọ̀. eléyìí ni iṣẹ́ tí ìyàwó Fìràwọ́nà ń ṣe lára ọkọ ẹ̀. ó gbìyànjú láti dá lọ́wọ́ kọ́ngbẹ́ àmọ́ wùwà bíi má pààyàn má ṣàìdá má ṣe báyìí. bó ṣe ń dá ọkọ ẹ̀ lọ́wọ́ kọ́ láti wùwà bíi bẹ́ẹ̀ náà ló ń gbìyànjú láti protect anabi ọlọ́run tó jẹ́ anabi Musa aleyhi salatu wasalam. tòun ti bẹ́ẹ̀ ọkọ ẹ̀ ò gbọ́ o. ó wá ní ẹ máa bá mi gé etí ẹ̀ nígbà tán ti kàn mọ́gi tán gẹ́gẹ́ bí ohun tí ìtàn gbé wá. ó wá ń pa díẹ̀díẹ̀ ara wa ní Àsíyà tó jẹ́ ìyàwó Fìràwọ́nà àbí talẹ́ntàn fẹ́ gé etí ẹ̀ tára òní ni talẹ́ntàn fẹ́ tigi bọ̀ lójú tára òní ni tí ò sì ní nǹkan tí ó ṣe. ìyàwó ẹ̀ nìyẹn o, ìyàwó tí Fìràwọ́nà fẹ́ ní ṣùlọ́kà òun nìyẹn o. Allahu akbar. ìyá wa Àsíyà wa sọ fọlọ́n pé ìwọ Ọlọ́run ìnira yìí pọ̀. ibẹ̀ nílì indaka baytan fil janna, ihun tí mo fẹ́ bí mo ṣe wà yìí pẹ̀lú bí ìnira yìí ṣe pọ̀ yìí jẹ́ kí n tibi tí mo wà yìí nínú ayé yìí mo fẹ́ rí ibi tí mo fẹ́ wá dé sí ní lọ́dọ̀ Ọlọ́run. kọ́lé kan dèmí, kọ́ ààfin kan dèmí tó ju tọkọ mi lọ. Allahu akbar. ṣe eré yìí obìnrin tẹ bá wà nílé ọkọ tẹ́ ń fèsì àwọn trials kan, tẹ́ ń fèsì àwọn challenges kan tí ò tẹ́yìn lọ́rùn. ó nitra kí n sọ pé ó natural tọ́lọ́run bá gbé wá bẹ́ẹ̀. ṣùgbọ́n tó bá yín gbé látàárọ̀ ọkọ wa àbáwọn ẹbí ọkọ wa la ti ń ráwọn ìfúnpínpín yìí, ẹja ṣe sùúrù o. kódà ní situation yẹn o gbọ́dọ̀ ṣépè fọ́kọ ẹ, o dẹ̀ gbọ́dọ̀ ṣépè fáwọn ẹbí ẹ. ìyàwó ilé tó bá ti ń ṣépè fọ́kọ tàbí tó bá ń ṣépè fáwọn ẹbí ọkọ, irú wọn ọ̀pọ̀lọpọ̀ wọn àtúbọ̀tán wọn ò kí ń da àfi tó bá túbá kó tó lọ bọ́ lọ́hùn. èpè ti jẹ́ bọ́kọ ẹ bá tẹ̀ ń hùwà èpè ìwọ kọ́ ló ṣépè fún. ṣèbó láwọn èèyàn tó dúró fúnjọ́ tó wá fẹ́ ẹ. ṣé àwọn èèyàn ò sí láyé mọ́ ni tó o lè pè wọ́n pé ẹ wá caution ẹ o. ṣùgbọ́n èpè ní láàárọ̀ èpè ní lọ́sàn-án, ọkọ ló wá jáládùá yìí. ọkọ ń ṣàdúrà bí ò sì ń ṣaládùá àwọn èèyàn ń ṣàdúrà fún. èpè tí wọ́n dẹ̀ ń kó lu yìí àwọn nǹkan oríṣiríṣi ó máa wá ṣẹlẹ̀ sọ́kọ yẹn tínú ọkọ yẹn ò ní dùn. a kì í ṣépè fọkọ ẹ ni tí ọkọ yẹn bá ń fara ní ẹ abèlè ń tà sí ìwọ tọkọ ẹ ò fara ní ẹ ṣùgbọ́n òun fara nira ẹ. ọkọ ẹ ò dẹ́ láàmú ṣùgbọ́n òun dára ẹ láàmú. Ọlọ́run ló mọ ohun tó máa ṣẹlẹ̀. ó lè jẹ́ ọ̀rọ̀ pé bóyá ọkọ fẹ́ yàwó lé ẹni, wàhálà ó bá dé, ìdààmú ó bá dé, ọmọ agbẹ́ ìgbìn ara ẹ gbóná, tó o bá fi kú ọkọ ẹ ó fẹ́ méjì lé ẹ. kódà àwọn afẹ́ méjì ó lè jẹ́ ẹgbẹ́ ibi tán bá sin ẹ́ sí gan ni wọ́n á ti ṣe subhanallah ni wọ́n á ti ṣe nìkáì. kí ló ń dára ẹ láàmú sí? ìhun tọ́lọ́run bá kọ́ wò lè parẹ́ o. ìwọ náà ọkọ tó ń gbèsè àti fẹ́yàwó méjì sápẹ́ ẹ̀ka lóòótọ́ lọ́lọ́run ṣe lófin ìgbé ká ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n má gbàgbé ńgbà tọ́lọ́run sọ àyà yẹn kalẹ̀ ìwọ kọ́ Ọlọ́run ò kọrúkọ ẹ nìkan síbẹ̀ o. Ọlọ́run fi ṣẹ́rìtù síbẹ̀, má jẹ̀mú ni wípé tó bá ní kápá ni. tó bá ti wá ń rí ìnira látọ̀dọ̀ ọkọ ẹ má ṣépè fọkọ ẹ. ẹ wá gbọ́ ìyàwó Fìràwọ́nà kí ló sọ fọlọ́run ní mọ́mẹ́ǹtì tó wà yẹn. ó lágbára láti sọ fọlọ́run pé ìwọ Ọlọ́run ọkọ mi ń fara ni mí, bá mi dọlẹ́ bolẹ̀, tọ́lọ́run sì dọlẹ́ bolẹ̀ torí Ọlọ́run béèrè lọ́wọ́ yẹn pé kí ló fẹ́. ó túmọ̀ sí pé ohun tó bá tọrọ lásìkò yẹn Ọlọ́run ó ṣe fún un immediately. bí wọn náà bá ń fèsì nǹkan kan tí yóò tẹ́ lọ́rùn nínú ilé ọkọ ẹ, bẹ̀ Ọlọ́run ni kò bẹ̀ lérè ẹ lórí. sọ fọlọ́run kọ́ Ọlọ́run ṣàánú ẹ, fi tọrọ oore, wàá fi àwọn àsìkò yẹn fi tọrọ oore lórí ara ẹ, lórí àwọn ọmọ ẹ.
bẹ́ẹ̀ lọ́hùn fọ́kọ ẹ náà kọ́lọ́hùn fọwọ́ tọ́ láyà kọ́lọ́hùn tún ṣe torí kò sẹ́nìkan tọ́lọ́hùn bá ò lè tún ṣe. má ṣe pé fọ́kọ ẹ o gbogbo òwò obìnrin tó bá ń ṣe pé fọ́kọ ẹ lọ jáwọ́ ẹ lọ rí ọwọ́ ẹ bọlẹ̀ ṣé ó lè dùn mọ́ ẹ ọmọkùnrin tó bí fọ́kọ ẹ kóun náà fẹ́ yàwó tí yóò máa ṣe pé fọ́mọ ẹ kó wá délé wọn lọ́jọ́ kan kó wá bá wọn lẹ́nu wípé ìyàwó ọmọ ẹ ń ṣépè fọ́mọ ẹ lọ́wọ́ ló fi débẹ̀ báwo ni ó ṣe rí lára ẹ tí ò bá ti wá lè dùn mọ́ ẹ tí ò lè tẹ́ ẹ lọ́rùn kí wá lóde tó ń ṣépè fọ́mọ lọ́mọ àbó mọ̀ ń pọ̀ ọkọ tó fẹ́ ọmọ lọ́mọ ni ṣàbúrú wà ní kó fẹ́ ẹ ni kì í ṣépè fọ́kọ ẹ ni o tó bá wá ń fara ní ẹ tó ń ṣàbòsí fún ẹ wàá máa fi àsìkò yẹn fi bẹ lọ́hùn lórí àlámàrí tiẹ̀ ni gẹ́gẹ́ bí nǹkan tí ìyàwó Fìràwọ̀nà ṣe ọkọ ẹ̀ ń fara ní ó gé létí ó fọ́ lójú ọlọ́run wá bí gbé kí ló fẹ́ ìwọ Àsíyà kí ló fẹ́ kí n ṣe ó lágbára kó sọ fọlọ́run pé bá mi da ìjọba ẹ̀rú bá mi dojú ọlẹ́ ẹ̀ bolẹ̀ bá mi ṣe báyìí fún ọkọ òun ṣùgbọ́n kò sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ torí ẹ̀ ọlọ́run ọba ò fi pàtàn ẹ̀ rẹ́ kí tàn ẹ́ lè jápẹ̀rẹ̀ rere fẹ́yìn tẹ́ ẹjọ́ obìnrin tẹ́ wà ń lé ọkọ àbí wọ́n tó ń palẹ̀ mọ́ láti lọ lé ọkọ kó lè jẹ́ àpẹẹrẹ rere fún yín ẹ lè mọ̀ wípé bó bá ń fèsì kankan lábẹ́ ọkọ ẹ lénìí àwọn kan ti fèsì tó jù yẹn lọ lábẹ́ ọkọ wọn. ó wá sọ fọlọ́run pé ihun tí mo fẹ́ ni wípé bá mi kọ́lé tí mo fẹ́ wá dé sí ẹ̀mí ò tí ì bọ́ lára ẹ̀ tó ti sọ fọlọ́run ọlọ́run dẹ̀ sí gàgà sánmọ̀ fún báyìí pé tẹ́mi bá fi bọ́ lára ẹ o ibi tó ń bọ̀ ni o ló bá bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn Allahu Akbar Àsíyà ó bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn ìyàwó Fìràwọ̀nà inú bá tún bí Fìràwọ̀nà pé ṣé àwọn pẹ́ ní tíyàn bá ń fìyà jẹ tó bá tún rẹ́rìn inú máa bíyàn sí pé ṣé ohun tí mo ń ṣe fún ẹni kò dùn ni òun fìyà jẹyàn àti wípé Allahu Akbar ọlọ́run má ṣàì tún gbogbo wa ṣe o ẹni tó ń fìyà jẹ ọlọ́run ò fìyà jẹ ìwọ ló ń fìyà jẹ so inú tí a tún máa dùn yóò tún máa kó nira báyìí ó jẹ́ fúyẹ́ ẹ̀mí ẹ̀ gbé ẹ̀mí ẹ̀ fúyẹ́ kó ń bi ètò ayé ẹ̀dá ẹnìkan torí ọlọ́run ò fi kádàrá ẹnìkan lẹ́nìkan lọ́wọ́ báwo ló ń gbé bóyá o lágbára láti bà tẹnìkan jẹ́ o bí tẹnìkan bá tọwọ́ ẹ̀ bàjẹ́ o jẹ́nu sábà bíi bú ni má sì lérò pé bóyá o lágbára láti ṣe èèyàn dèèyàn ẹgbọ́ àdìsá Ànábì sallallahu alayhi wa sallam tó sọ fún wa nígbà tó ń bá Mu'adh bin Jabal sọ̀rọ̀ tó pè ó ní ya gulam ìwọ ọmọ ọ̀dọ́mọkùnrin kékeré yìí wá jẹ́ ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ bí gbogbo ayé bá pawọ́pọ̀ ń gbé àwọn fi aburú ṣe ẹ́ aburú kankan ò lè ṣe àfihàn tọ́lọ́run bá ní kó ṣe ẹ́ bẹ́ẹ̀ bí gbogbo ayé bá pawọ́pọ̀ ń gbé àwọn fẹ́ ṣe ẹ́ lórí àwọn fẹ́ sọ ẹ́ dèèyàn ó ò lè dèèyàn àyàfi ohun tọ́lọ́run ti kádàrá fún ẹ náà ni yóò sọ ẹ́ dèèyàn bí ó ṣe máa ọ̀nà tí wàá dẹ̀ tọ̀ tí wàá fi dèèyàn gbogbo ẹ ti wà lákọọ́lẹ̀ sòkè wà là ń dara wa láàmú sí. ìdán tọrọ bá wa rí bẹ́ẹ̀ ẹ̀mí ò wá bọ́ lára Àsíyà bó ṣe ń rí nira bẹ́ẹ̀ náà lórí ibi tó fẹ́ lọ dé sí inú ẹ̀ ń dùn ó tún feel pains wọ́n tún wá ń dákún ìnira yẹn fún ọlọ́run wá ń retí kó sọ̀rọ̀ ọ̀rọ̀ tọ́lọ́run tún wá ń retí kó sọ ni wípé àkóyọ òun kò nù nira nígbà tí ò ti sọ ọlọ́run náà ń wò torí ohun tó sọ ni pé ibi tí n fẹ́ wá dé sí jẹ́ kí n rí ó ti rí kí ló tún kù kò wá sọ wọn gan mọ́ ṣùgbọ́n kété ńgbà tó sọ wípé najini min Fir'auna wa amalihi ìwọ ọlọ́run làmí kò lọ́wọ́ Fir'auna àti iṣẹ́ ẹbú ẹ̀ làmí kò lọ́wọ́ Fir'auna àti gbogbo ìnira tó ń fi mí ṣe yìí wa najjini minal qawmi zalimin làmí kò lọ́wọ́ àwọn ìjọ alábòsí tó tì mí bá rin wọn yìí lẹ́sẹ̀kẹsẹ̀ bó ṣe wí báyìí ọlọ́run sì gbẹ̀mí ẹ̀ Allahu Akbar ìhun tó ọlọ́run fẹ́ kó sọ kẹ́yìn náà nìyẹn pé gbà mí làmí lọ́wọ́ ẹni bí tó ń fara ni mí yìí làmí lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó kó sọ̀dí tí gbogbo wọn ń parapọ̀ tán fi ń fara ni mí yìí ọlọ́run sì gbẹ̀mí ẹ̀ tí wọn náà bá wá ń fèsì àwọn kankan lábẹ́ ọkọ ẹ máa bẹ lọ́hùn fún kọ́lọ́hùn yí padà máa bẹ lọ́hùn ìtọ́sọ́nà látọ̀dọ̀ lọ́hùn pé kọ́lọ́hùn fún ẹ ní hìdáyà kọ́lọ́hùn jọ làmí fọ̀nàmọ́ mi fún mi ní hìdáyà ìnira yìí pọ̀ ìwọ náà lè sọ bẹ́ẹ̀ fọlọ́hùn instead tí wàá máa fi ṣépè fọkọ ẹ eléyìí ní àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kejì àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run wá sọ fún wa wípé wa Maryama ibnata Imran allati ahsanat farjaha ọlọ́run tún wá sọ fún wa pé rárábìnrin kan tó ń pè ní Maryam ọmọ Imran Miss Imran allati ahsanat farjaha ẹni tó jásí wípé ó ṣọ́ ojú ara ẹ̀ ọkùnrin kan ò rí òhò ẹ̀rí láyé ọlọ́run wá wo bó ṣe tọ́jú ara ẹ̀ àti ìjọmọlúàbí tó wà lára ẹ̀ àti ìbẹ̀rù ọlọ́run tó wà lára ẹ̀ ọlọ́run wá ní
fanafakhna fihi min ruhina àwọn ọlọ́run bá wá fẹ́ ẹ̀mí sí lára torí ara tó dáa lẹ́mí tó dáa náà gbọ́dọ̀ wà lára ẹ̀. wa saddaqat bi kalimati rabbiha wa kutubi wa kanat minal qanitin ọlọ́run bá parí iṣẹ́ rẹ̀ sára ìyá wa Maryam ìyẹn ìyá wa tó bí ànábì Ìsá aleyhi salatu wa salam. ọlọ́run parí iṣẹ́ sára ẹ̀ ó parí gbogbo ètò èèyàn rẹ̀ ìjẹ́nire sára ìyá wa Maryam. ẹ wo eléyìí náà mo ti sọ níbi ìbẹ̀rẹ̀ wípé bíyàn bá paramọ́ tọkùnrin kan ò gorí yàn tíyàn fi délé ọkọ kódà ó máa ń jẹ́ wúrí fọkọ pé èmi mo jábàálẹ̀ ìyàwó mi èmi mo sọ ìyàwó mi dóbìnrin ìyìn ni ó máa jẹ́ fún wọn náà àtàwọn ẹbí ẹ̀. ṣùgbọ́n bó ṣe ń wò mí bó ṣe wà yìí ṣé balẹ̀ ṣe wà lára ẹ̀ ó sì ti lọ́lé ọkọ. àwọn ọ̀sán méjì tọ́lọ́run bá fi sáyẹ ṣó sì dúró àbò ti wálẹ̀ ọlọ́run abẹ́mọ́ bínú sí wa ọlọ́run ó kù sùúrù. bẹ́ẹ̀ bákan náà tíyàn bá tún wá fẹ́ abilékọ ẹja mú yẹn látara ìyá wa Khadija bintu Khuwailid ìyàwó àkọ́fẹ́ ànábì sallallahu alayhi wa sallam. gbogbo wọ ìyá gbogbo wọ bàbá tọmọ ẹ mọ́kọ wálé àbí tọmọ ẹ mú ìyàwó wálé tó lóun fẹ́ ẹni tóun fẹ́ ni ìyàwó tó wá mú wálé ó ti bímọ rí aburú ò sí níbi kíyàn bímọ rí kò sábúrú níbi kíyàn bímọ rí. ìyá wa Khadija bintu Khuwailid radiyallahu anha ìyàwó àkọ́fẹ́ ànábì sallallahu alayhi wa sallam ó ti ṣàbíamọ síbì kan kó tó fẹ́ ànábì. ẹ wá wọlọ́n gbogbo ọmọ tí ànábì Muhammad bí ìyá wa Khadija ló bí fún ànábì Muhammad àyàfi Ibrahim nìkan lẹ́lòmíì bí fànábì sallallahu alayhi wa sallam. ó túmọ̀ sí pé inú ọmọ méje ìyá wa Khadija wọ́n bí 6 fànábì despite pé wọ́n ti bímọ síbì kan. ẹni tànábì wá fẹ́ nísìsí tọkùnrin kan ògùn orí ẹ̀rí kò bímọ fànábì sallallahu alayhi wa sallam. ọlọ́run mọ̀ọ́mọ̀ máwọn àpẹẹrẹ yẹn wá fún wa ni ká lè mọ̀ wípé àwa kọ́ la dára wa a sì létò ilé ayé wa àní lọ́wọ́. tiwa ni káwa máa jí ká máa bẹ lọ́hùn kó sì máa fún wa ní ìtọ́sọ́nà. bọ́mọ ẹ bá wá múyàwó wálé tó ti bímọ rí má sọ pé ò fẹ́ o má sọ pé ò gbà. ìhun tẹ́ ṣàkíyèsí lára ẹ̀ ṣó ń kírun ṣé mùsùlùmí ni ṣé àwọn ẹbí ẹ̀ irú èèyàn ni wọ́n báwo náà ṣe rí inú ẹbí wọn báwo náà ṣe ń ṣe inú ẹbí wọn gbogbo àwọn kan tẹ́ ṣiṣẹ́ lórí nìyẹn ṣó ti bímọ rí yẹn ìyẹn ó ti bímọ ló ti bímọ rí wọn ló ti bímọ síbì kan rí rárá wọn ò lè fẹ́ kò sábùrú bẹ́ẹ̀. bọ́lọ́run bá ti láwọn méjì ni ó fẹ́ra wọn ní ètò ìṣẹ̀mí ayé wọn ó fi rọrùn fàbí ìwà ní ìmà àwa bẹ lọ́hùn ọlọ́run abẹ́ túbọ̀ fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ ọwọ́ ọlọ́run má jà ṣìwí má jà ṣìṣe gbogbo ohun tá a ṣe tá a fi kọ́ lọ gbà wọ ọlọ́run lé wa jìnnà sí aqulu qawli hadha astaghfirullahu li wa lakum innahu kana ghaffara. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.